As you all know, ilé-ìwé yìí ò fàyè gba ẹgbẹ́ òkùnkùn rárá. No secret courts ilé-ìwé. Àwọn bàbá àti àwọn ìyá yín wọ́n lè máa ṣe ẹgbẹ́ òkùnkùn tó wù wọ́n. Àárín yín àtàwọn ẹbí yín nìyẹn wà. Not in this institution. Kò débi. Now, according to the report of the disciplinary panel, wọ́n ní ẹ fẹ́ fi ipá bọ́ ọmọ ọlọ́mọ lò pọ̀. I mean, not here. Pàápàá ìwọ o tún jóbìnrin o wà láàrin wọn. Ipa tó ń kó nu ilé yìí jẹ́ kàyé fún Fẹ́mi fún ara mi. What do you do as a girl láàrin àwọn tó fi ń bá obìnrin ẹgbẹ́ fi ipá bá lò pọ̀? Now, recommendation panel. What is your name? Yes. Sir. Yes, you work one. Tunji Emmanuel ni sir. Tunji. What about you? You won't call? Bamikale Danger. Danger. Bamikale Danger. Bamikale Danger. What about you? You won't call? Bullet, sir. Me a ball. Bullet. You just say pé Shakabula lórúkọ father ẹ. Is that your name? Ṣé orúkọ tí bàbá àti ìyá sọ nìyẹn? Orúkọ tó máa ń pè mí nínú campus ni sir. Bullet. Wọ́n ṣe ń pè ẹ́ nìyẹn. Kí ni orúkọ àbísọ ẹ? Bullet, sir. Now we do get out of my office. Bust it out office me. Ah, nínú ọ́fíìsì mi náà. Well, fún ara yín lè call fún graduation before graduation day yín. Má lọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ sà, ẹ ṣàánú mi. Mi ò rí ní ìṣàláwọ̀. Nígbà tó ní kí wá darapọ̀ máwọn, wọ́n ní ìwé làwọn máa ń kà. Nígbà tí mo débẹ̀, mi ì rí kọ́ńtàwé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Ó sùn lọ ńgbà tí ìwé tẹ́ ń kà tó yí padà tó di ọmọbìnrin tó ń jí gbé. Mi ti ẹ̀ mọ̀ mi mọ̀ bóyá mo wà fẹ́ gbà tó lọ́gbọ̀n ọmọ ẹ̀ mi mọ̀ sá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Well, the panel have made recommendation n ta máa ṣe fún yín wọ́n ti kọ sínú ìwé. Mo rí pé ó ti yí ọkàn padà. Ìwà tuntun ẹ yẹn wàá lọ kún iléèwé mi. Not here. Ẹ má lé mi Peter, ẹ má lé mi. Kò sí bómi tí máa lọ tó máa dàbí bíbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. So you know that. Ó ti ẹ̀ mọ̀ ẹ́ tẹ́lẹ̀. Tó o bá débò mi, tọ́lọ́n bá bẹ ẹ ṣe tó o lè wọléèwé mi. Kò yíwà padà lọ. Ibi ni mo fẹ́ sáré bí. Ẹ jọ̀ọ́ ẹ ṣe mí bí ọmọ yẹn gbà mí tán ẹ ṣàánú mi. You are not my son. My son is in England. Tó o bá dán tí wọ́n dánwò yìí wò, ọmọ yẹn máa bẹ ní orí dànù. Do you understand? Èmi ló máa change sá máa lọ England sá. Dàbẹ̀ lọ change níléèwé mi. Ayé mi. Kí ló fẹ́ ṣe? O fẹ́ mu tíì. Ìwọ fẹ́ mu tíì. Ṣé tíì tó gbé wá láti lẹ́yìn àbẹ̀wò? Yẹ́ ṣé bàbá ẹ ló ra títí báyìí? Sori, tó o bá fẹ́ wàhálà, ṣó ń gbọ́ mi? Tó o bá fẹ́ wàhálà, drop ẹ. Please má dẹ̀bi mi, drop ẹ ni mo sọ. And what is that? Mo fẹ́ wọ tíṣẹ̀ mi kí n jáde nígbà tí ìmọ̀ bó ṣe ń ṣe. Báwo ló ṣe ń ṣe? Ṣé bàbá ẹ ló ra tíṣẹ̀tì fún ẹ ni? Dá mi lóhùn.
ṣé bàbá ẹ ló ra t-shirt fún ẹni rárá gbé ilẹ̀ bẹ́ẹ̀ yẹn tí o bá fẹ́ kí n kọ́ọ̀sì wàhálà nílé yìí rárá gbé sílẹ̀. mo fẹ́mi gbogbo èyí tí mò ń wọ̀ tẹ́lẹ̀ àti sọ di rag now. o ti sọ di rag ẹ lọ wọ rag now àbí ṣọpọ̀ jẹ́ tó wọ rag lọ ni. ọba mi ò wọ I don't care ṣáà drop aṣọ yẹn and get lost ibi tó bá wọ ẹnìkan lọ. ọmọ orí bẹ́ẹ̀dì mo kì í tẹ́lẹ̀ mo lè gbé ẹ sórí bẹ́ẹ̀dì níìsín o tún wá ju rẹ̀ sílẹ̀ lẹ̀ o lè lọ sùn sínú rà kò rọ mi ìrún ẹ sóyè ẹ ṣáà drop ẹ. hello n bò ló gbé kọ̀pì lọ. ordinary cup. tó o bá gbé kọ̀pì ẹ̀ máa pariwo lé ẹ lórí o. bí àwọn fámìlì ẹ ló tún ṣe bíbá ẹ ọ̀pọ̀ fún mi. ọmọ olówó lè fọmọ tálíkà lè fọmọ olówó ìfẹ́ làkọjá òfin màmá ìfẹ́ làkọjá òfin màá sọ ìfẹ́ làkọjá òfin màmá ìfẹ́ làkọjá òfin màá sọ. mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ. Debbie dia ó ṣé mo dúpẹ́ fún jíjẹ mímu àti ilé tí mò ń gbé lọ́fẹ̀ẹ́ lófò aṣọ tí mò ń wọ̀ sára tèmi náà fi ń jẹ́ ọmọlúàbí àmọ́ ajá tó bá rí ni tí ń yọ̀ tó wá dẹni tó rí ni tí ń gbó ó nídìí ṣùgbọ́n ìdí yìí ni èmi ò mọ̀ tó sì ń fún mi ní ìlà ìlú ọkàn lẹ́nu kan ṣáà mo ti fi iléèwé sílẹ̀ nígbà tí òun fi nǹkan ní mi lára tí òun jẹ́ kí n máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ gbogbo nǹkan tó ṣe fún mi pátápátá ló sì règùn èyí tó ṣe gbà ó gbà lọ́wọ́ mi wò èèyàn kan kì í dàgbà kọjá ẹ̀kọ́ tí Olúwa bá ní màá bá wọn kàwé lọ́jọ́ iwájú èmi náà bá wọn kà ó ṣe. nífẹ̀ẹ́ rẹ àkúṣà o. olólùfẹ́ mi mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́. ayédùn jẹ jùyà lọ ayédùn jẹ jùyà lọ ayédùn jẹ jùyà lọ ayédùn jẹ jùyà lọ. máa pẹ̀lú owó lè tàn ẹ́. má gbàgbé aya ọkàn ẹ ṣàṣọ. má gbàgbé ọ̀rẹ́ rẹ má gbàgbé wọn. lọ bá ṣe yẹn gan-an. bóyá tó bá ẹ̀yin president wọ́n lè gbé yẹn náà. aláì mo sanwó tì fọ́tò yóò wá òkè. orí yá mi ò ní jẹ́ sanwó. aláì tí bá kọ̀ fún ẹ lówó ọlọ́run. lásán kó òní sanwó. èmi nì. má ti lù ẹ́ jù òní san kí ni. kí ló ṣe ẹ orí bẹ́ẹ̀ dúdú ni. ṣé bíbí tó ti fọ́ ni. láíláí ìwọ gangan àtọwọ́ ẹ ní sùúrù jọ. má jà sí jàre wo fọ́tò mi dúdú náà. ọ̀rẹ́ lè mọ èèfù fún ni. kí ló kẹ́ ìgbàlẹ́ fọ́tò méjèèjì ẹ ti máa ń kàn. no wá gbowó wá gbowó. mo lè sanwó ẹ. gbowó náà. kó ní san kí ni. èmi má sanwó. ṣé àgbà lọ́wọ́ tèmi. má bí ẹja kó pàdé mi. gbà lọ́wọ́ tèmi ọjì. bá fọ́tò mi rẹ. tó bá dọ̀là tó bá owó dọ̀là. èkó ọlá o. wèrè tó bá ẹ. I love you mo fi pa. ọ̀rẹ́ ṣé mo pé mo eventually rí period mi lánàá ṣá. ó mi ipò ti rí ó máa ní lọ́kọ̀ọ́ ọlọ́run bẹ́ẹ̀ ṣe sọmi tó kú lóyún fún ìyẹn ò sí school kò dẹ̀ kú mọ̀ pé ó lóyún fóun. ṣé sọmi máa sọ fún mi pé òun kọ́ lòun lóyún ni.
ṣé wọ́n lè gbàrú ẹ̀ ṣé o lè gbàrú ẹ̀ tó bá jẹ́ pẹ̀gbọ́n ẹ̀ rò ládùn gbogbo nǹkan tó ṣe fún. kò for Christ sake òun ló ṣẹ̀ mí náà. so torí pé òun ló ṣẹ̀ ṣé wọ́n ṣẹ̀ ń ṣẹ̀yàn ni so ìwọ ò dẹ̀ fẹ́ ní believe pé ṣẹ̀mí bí ẹ lóògùn ọ̀rẹ́ ọmọ ó ti tèkè tó fà kí ló dé. Sorry, problem tí mo ń face gan-an nìyẹn mo sì ní strong feelings fún Sọmi mo dẹ̀ ti sọ fún ọmọ àlè Casanova yẹn pé kó má súnmọ́ mi rárá pé mi ò sì fẹ́ rí sàkání mi. kí la máa ṣe báyìí tó bá dẹ̀ jẹ́ wípé Sọmi ní fóònù ṣé bí n bá ní kó lọ drop message sórí fóònù. kò ní fóònù náà ni kò ní fóònù ni ṣoṣo mọ̀ pé nǹkan tí mo gbé sọ́kàn nìyẹn tó fi jẹ́ kí period mi wá and mo mọ̀ pé mo sọ fún ẹ pé ó ti over a month. pẹ̀lẹ́ anyway ṣáà mi ṣọ̀pọ̀ orí o ṣe ti gbọ́. má gbàgbé aya má gbàgbé ọmọ má gbàgbé ọ̀rẹ́ rẹ má gbàgbé wọn. ọkùnrin sinero Brazil. bọ́ọ̀lù fún wa ókè. ọmọ long time. longest time. mo ti wá ilé bíi friends yẹn bí wọ́n ti ń jẹun yẹn mi ì rí ẹ̀ then wọ́n tún ní one school mo wá ilé school náà mi ì rí ẹ̀ mo wá ẹ kiri mi ì rí ẹ̀. ẹ ti ẹgbàá bí ti school yẹn náà ẹgbàgbé excuse me. báwo ni ọmọ ó ti yàtọ̀. ẹ̀yin gan yàtọ̀ gan. báwo ni kí ló ṣe é báyìí náà. mo máa assist yẹn kan bí. assist as in wọ́kọ́ ló ní ibàyí. no ọlọ́run tí jòwó kọ́ tó báyìí. tí wọ́n bá fẹ́ set up ro studio báyìí á tó èlò. ṣe yí nísìn technology ti advance on digital cameras then printers then computerized and everything. Up to 500,000. Are you sure? As in to put up something like this. Rent and everything 500,000. I'm sure about it. Tell him then what to say. Kako manage le. Ó ṣí irun kan báyìí. 1 million naira. Kí ló rí? Ẹ ṣe kí ni òun ṣèyàn bẹ́ẹ̀. Ó rán tọjọ́ kìíní. Àmì wá. Wà lọ sí Italy o. Èmi. Ó máa wá Italy. Ara àwọn ilé 5 tí mo kọ́. Máa gbélé ẹ̀kan bẹ̀. Èmi. Ó ṣe ọ̀bẹ o. Ó ṣe ọ̀bẹ. Ìgbà tí mi ní kankan tí mo wá bá ẹ lọ́jọ́ kìíní, wọ́n ló gbà mí. Àwọn ṣọ́ọ̀tì mo ní àwọn agent kan ti fẹ́ lọ kó fún. Ànífù sórí aṣọ yìí àtàwọn bàtà tí mo fẹ́ fi ya àwọn ṣọ́ọ̀tì ó ń ṣètò ìmú lọ́ọ́yà ni. Jọ tó rọ lọ́hùn, ó máa rí aláàánú, kò sí owó kankan lọ́wọ́ mi. Tó bá yá àwọn píkṣọ̀ yẹn fún mi, ibi wọn fẹ́ délé ni. Ẹ ṣé mo dúpẹ́. Nǹkan wà ó. Yá àwọn ilé kí n wo bó ṣe rí. I mean, I'm going to set you up.
Mọ́mì. Fọ́mí. Ẹ káàsán. Báwo ni? Ọjọ́ mẹ́ta. Mo wà okay, ṣíṣẹ́ ń lọ. Àdúgbò fọlọ́. Debbie nǹkan mà. Àlàáfíà ló wà. Ẹ bá mi kí. Màá jíṣẹ́. Yes ma. Mọ́mì ẹ jọ̀ọ́ jẹ́ kí n fi yín card mi torí mo ti ní very big studios all around nísìn. So ẹ lè fẹ́ ṣe anything big and corporate kẹ́ pè mí. Ẹ jẹ́ kí n fi yín. Ọmọ yìí, òun àti Debbie ọ̀rẹ́ ni wọ́n gbàdọ̀ àwọn wà school o. Àbúrò ti wá look big gan. He's looking fine. Ọ̀rẹ́ ma. Okay. Ẹ lè kí for anything big ẹ bá fẹ́ ṣe. Ẹ bá ní kí Debbie. Àgbọ̀. Take care. All right. Ó dàbọ̀.